Sheikh Ibrahim àwọn ni black tó kírun wọ́n kírun kò sí ìyọnu kí ni wọ́n sọ lẹ́yìn tán kírun tán kí ni ìyẹn ní pàtàkì. Sheikh Muhammad Ghazali kò kí n ṣe ń tàdíkà Tìjàníyà kọ́ ó wà ní nánú mutma'innun ó ní ọkàn wa balẹ̀ bí mustaqbal Islam pẹ̀lú bí Islam ní ọjọ́ ọ̀la tá a bá ríru àlejò wa Sheikh Ibrahim Inyasi wọ́n fún wọn ní òye kí ni o Sheikhul Islam Sheikhul kí ni Sheikhul Islam Sheikhul Islam yẹn Onisufi kọ́ ló fún wọn àwọn tí wọ́n jó nímọ̀ ni pé ẹni yìí o eléyìí ọ̀gá ni so bọ́nísúfì ó ti rí gangan nìyẹn níbi tẹ́ bá ti rí súnà lẹ́bàá lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ báwo ni wọ́n ṣe ráyè sí rọ́bìtọ̀ alamu islami rọ́bìtọ̀ alamu islami ní Saudi tẹ́pẹ́ wọn gba súfì láyè bọ̀ wọ́n rí pẹ́ẹ́nì yìí ẹni tó gbé àsíá ìsìlámù dání dáadáa ní gbogbo Áfíríkà yìí ni ìjọ tí ogun Palestine bẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ tó kọ́ ní ó yá bọ̀lá Sheikh Ibrahim ni gbogbo ẹni tó bá ti sọ nǹkan tí ó tako ara Islam ṣé wọ́n dìde ni pé irọ́ kò sí nǹkan tó jọ bí ṣéwù ti ṣe ni wọ́n ti gbá eléyìí olórí ẹ̀sìn gidi ni kíni o lélẹ́yìí ẹlòmíì ọ̀rọ̀ sufi kọ́ ló pa wọn àti wọn pọ̀ wọ́n rí pé léyìí òun lẹni tó represent Islam dáadáa wọ́n wá pé ṣéwù ní akbaru za'imin dini fi Ifriqiya ẹni tó ga jù ní kíni olórí ẹ̀sìn láfíríkà